Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí ẹgbẹ́ òkùnkùn 12 kan tí wọ́n sì tún rí àwọn nǹkan bíi ohun ìjà olóró firearms 3, ọkọ̀ 2 àti àwọn irinṣẹ́ olóró mìíràn gbà lọ́wọ́ wọn nígbà tí wọ́n ṣiṣẹ́ wọn káàkiri gbogbo ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọsílẹ̀ tí wọ́n fi ránṣẹ́ síta ní ọjọ́ Ẹtì láti ọ̀dọ̀ alukoro iléeṣẹ́ wọn, State Police Public Relations Officer Abiodun Ojelabi, ni ó sọ pé àwọn abala Anti-Cultism Unit lábẹ́ àṣẹ Kọmíṣánná Ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Ibrahim Gota ni wọ́n mú àwọn afurasí ẹgbẹ́ òkùnkùn náà gẹ́gẹ́ bí ara iṣẹ́ ìlàkàkà takuntakun tí wọ́n ṣe láti gbógun ti ẹgbẹ́ òkùnkùn àti ìwà ọ̀daràn tí ó wà ní ìpínlẹ̀ náà. Ojelabi ṣàlàyé síwájú wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yìí ń ṣiṣẹ́ lórí ìpè kíkọ àti ìtanilólobó tí wọ́n ta wọ́n lólobó wípé àwọn afurasí yìí ti fẹ́ lọ kọlu àwọn agbègbè kan bíi Ìré, Ìrágbìjí àti Òṣogbo ní àárín ọjọ́ 13 sí ọjọ́ 19 oṣù kẹwàá October 13 sí October 19 ọdún 2025. Ní ọjọ́ 13 oṣù kẹwàá ọdún yìí ní déédé agogo 5 ìrọ̀lẹ́ 17 hour ni àwọn jàǹdùkú afurasí tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ aṣòdìṣòfin kọlu Kájọgbọ́lá ní agbègbè Ìré pẹ̀lú àdá àti àwọn irinṣẹ́ ìjà olóró tí wọ́n sì ń béèrè owó lọ́wọ́ àwọn olùgbé ìlú náà. Àwọn afurasí yìí tún kọlu Apògùn Pharmacist tí wọ́n fi àdá ṣá ní orí kí ó tó di pé àwọn ọlọ́pàá dé ibi ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá dé ibi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n kó àwọn 5 àti pé ìwádìí tí àwọn ń ṣe ló tún ṣe kíkó tí àwọn tún kó àwọn 4 mìíràn nínú ilé ìtura kan ní ìlú Ìré. Àwọn fijilantànté ló bá wọn mú àwọn 2 ní agbègbè ọjà ọba Market Square ní ìlú Ìrágbìjí ní ọjọ́ 14 oṣù kẹwàá níbi tí wọ́n ti fẹ́ júbà ehoro. Ojelabi wọ́n ṣe àfihàn afurasí kan tí àwọn mú ní ọjọ́ 29 oṣù kẹwàá ní agbègbè Òkè-Baálẹ̀ ní Òṣogbo, ẹni tí kò tíì ju ọmọ ọdún 22 lọ 22 years, tí orúkọ rẹ̀ ń jẹ́ Kílàńkó Ismail Dámiláre. Òun kan náà ni gbogbo ènìyàn tún ń pè ní Kílà. Àwọn ká ògùn àti ìbọn mọ́ ọ lọ́wọ́. Gbogbo ohun tí àwọn rí gbà lọ́wọ́ àwọn afurasí ọ̀daràn yìí ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry 2, ọ̀kadà dúdú kan, ìbọn ìléwọ́ ìbílẹ̀ 3 àti ọta ìbọn 7, àáké àti ògùn jam lóríṣiríṣi. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn ọ̀daràn yìí ló wà ní àkóló àwọn tí àwọn yóò taari wọn sílé ẹjọ́ lẹ́yìn ìgbà tí àwọn bá ti parí ìwádìí tí iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe lórí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Àwọn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti rọ Ààrẹ Bọ́lá Tinubu láti sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àlàyé òtítọ́ ìdí tí ó fi déédé pààrọ̀ àwọn olórí olóyè tí í ṣe ìjọba àwọn ológun lójijì, èyí tí ó jẹ́ wípé kò tíì ju bí ọdún 2 sẹ́yìn tí ó ṣẹ̀ṣẹ̀ yàn wọ́n sípò. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí Akọ̀wé Àpapọ̀ National Publicity Secretary Ọ̀gbẹ́ni Malam Bọ́lájí Abdullahi ṣe àtẹ̀jáde rẹ̀ síta wípé ẹgbẹ́ òṣèlú ADC ṣe àfihàn bí ó ṣe ń múmú láyà àwọn bí pípààrọ̀ ipò ṣe wáyé lójijì lẹ́yìn ọ̀rọ̀ àhesọ tí ó ń jà ràìn káàkiri wípé wọ́n gbìmọ̀ láti dìtẹ̀ gba ìjọba. Anam Tetekuf Abdullahi ṣàlàyé wípé ààrẹ lẹ́tọ̀ọ́ láti ṣe àyípadà nínú ipò àwọn ológun, ṣùgbọ́n àkókò tí ó ṣe yìí ló jẹ́ kí oríṣiríṣi ìbéèrè wáyé àti pé ìgbésẹ̀ tí ìjọba gbé lórí ọ̀rọ̀ àhesọ ìdìtẹ̀ gba ìjọba yìí ni ó rú gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lójú nítorí pé àwọn olóyè ní iléeṣẹ́ elétò ààbò yìí kò tíì lò ju ọdún 3 lọ bí ó tilẹ̀ jẹ́ wípé Chief of Defence Staff tí wọ́n yọ lóyè yìí ṣẹ̀ṣẹ̀ gba ìgbéga ní ọdún tí ó kọjá. Ẹgbẹ́ òṣèlú ADC wá kìlọ̀ wípé àyípadà tí ìjọba ń ṣe yìí lè dá wàhálà àti ìkọlùkọgbà sílẹ̀ láàrin àwọn ológun. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣèjọba Tinubu yẹ kí ó ṣàlàyé fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ohun tí ó fa ìgbésẹ̀ náà àti pé òun fi ẹ̀sùn kàn án nípa bí wọ́n ṣe yẹra kúrò lórí ìpèníjà ìdojúkọ tí ó ń bá ètò ààbò fínra tí àwọn agbébọn àti adàlúrú sì tún ń pẹ̀tù iṣẹ́ ọwọ́ wọn káàkiri gbogbo orílẹ̀-èdè yìí. Ó tún wá tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè tí ó wà nítòsí wa yẹ kí ó máa rán wọn létí ewu tí ó wà nínú jíjẹ́ kí ọ̀rọ̀ ìṣèlú gbé ojú wọn kúrò lórí ètò ààbò orílẹ̀-èdè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post.
Ìjọba ìlú Àbújá the Federal Capital Territory Administration FCTA ti takò tí wọ́n sì tún ṣàpèjúwe ètò lílo ọkọ̀ ambulance láti máa fi gbé òkú káàkiri ìlú Àbújá gẹ́gẹ́ bí ohun tí kò dára àti èyí tí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Akọ̀wé fún iléeṣẹ́ ètò ìlera Secretary Health Service and Environment Secretariat ti FCTA Dókítà Adédọlápọ̀ Fáṣọ̀wẹ̀ ni ó jẹ́ kí ọ̀rọ̀ yìí di mímọ̀ fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé ráńpẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún tí àwọn ìgbìmọ̀ alákòóso 5th meeting of the FCTA Executive Committee èyí tí mínísítà ìlú Àbújá Nyesom Wike jẹ́ alága rẹ̀. Fáṣọ̀wẹ̀ ni ó kéde ríra ọkọ̀ ìgbé-òkú-sí ambulance tuntun 12 èyí tí ìṣèjọba iléeṣẹ́ wọn yóò gbé kalẹ̀ fún gbígbé òkú nìkan tí yóò sì tún fòpin sí lílo ọkọ̀ ètò ìlera pàjáwìrì medical emergency vehicle nílòkulò. Tí wọ́n ṣàlàyé síwájú wípé ọkọ̀ ambulance yìí yóò jẹ́ èyí tí ó wà ní ìbámu pẹ̀lú irú èyí tí àwọn orílẹ̀-èdè àgbáyé ń lò tí yóò ní oríṣiríṣi nǹkan amáyédẹrùn nínú bíi Bluetooth system, airbag, keyless àti àwọn ohun ètò ìlera tí ó bá ìgbà mu. Wọ́n ti kó fún àwọn láìpẹ́ àwọn yóò bẹ̀rẹ̀ sí ní lò ó. Ó tún wá fi kún àlàyé rẹ̀ wípé ọkọ̀ agbókùú-sí yìí yóò jẹ́ kí àwọn tètè máa dáhùn sí gbogbo ìpè pàjáwìrì tí ó bá wáyé àti pé àwọn òpópónà tí ó ti di ṣíṣe tún ti fún àwọn láyè láti tètè dé gbogbo ibi tí ó yẹ kí àwọn dé ní kíákíá. Fún àpẹẹrẹ, ibi tí àwọn máa ń lo 20 ìṣẹ́jú tẹ́lẹ̀ rí 20 minutes ti di ìṣẹ́jú 5 minutes láti dé ọ̀dọ̀ aláìsàn tí ó nílò ìlera. Ó wá sọ àwọn ẹ̀rọ nọ́mbà tí àwọn ènìyàn lè pè sí èyí tí ó wà fún ìlà ìpè ti pàjáwìrì àpapọ̀ National Emergency Line bíi 112 112 nítorí pé àwọn wà lórí ìbánisọ̀rọ̀ tí ó lọ tààrà pẹ̀lú iléeṣẹ́ Nigeria Communications Commission NCC. Nítorí náà, tí àwọn bá ti parí ibi tí àwọn yóò fi ibùjókòó àwọn ọkọ̀ náà sí tán, tí wọ́n bá ti pè sí ìpè 112, kíákíá ni àwọn yóò lọ sí ibi tí àwọn ọkọ̀ náà wà tí ó súnmọ́ àwọn. Ó lè jẹ́ láti FEMA, NEMSA tàbí iléeṣẹ́ ètò ìlera tìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ́bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.